Ìròyìn àgbọ́sọgbánù ńlá ni ìròyìn náà nígbà tí ariwo kú gbajúgbajà ọ̀dọ́mọbìnrin olórin ẹ̀mí ni Àdùkẹ́ Àjàyí, ẹni tó pèèyàn mọ̀ sí Àdùkẹ́ Gold, tó jáde láyé tó sì jẹ́ pé ọjọ́ Ajé ìyún ti ṣe ọjọ́ Monday ìní wọ́n ní wàhálà náà bẹ̀rẹ̀ ìyún ọjọ́ Monday ọ̀sẹ̀ ti ṣe ọjọ́ 12 oṣù kẹjọ kó tó di pé ó kú ní alẹ́ mọ́ òru ọjọ́ Ìṣẹ́gun ti ṣe Tuesday tá a wà yìí ìyún ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2024 tá a wà yìí. Bó tilẹ̀ jẹ́ wípé látìgbà tí àwọn èèyàn tó ti gbé ìròyìn ikú Àdùkẹ́ Gold sórí ẹ̀rọ ayélujára, pàápàá gbajúmọ̀ pásítọ̀ Sam Alọ́ àti gbajúmọ̀ olórin ẹ̀mí ni Esther Àgbẹ́kẹ̀lé tó ti gbé sórí ẹ̀rọ ayélujára làwọn èèyàn ti ń kọ́ háàháà tó sì jẹ́ wípé ọ̀pọ̀ èèyàn ló ń béèrè pé kí ló wá lè ṣe Àdùkẹ́ Gold nítorí pé kò ṣàìsàn tàbí pé nǹkan kan ó tiẹ̀ ń dà á láàmú. Ṣùgbọ́n nígbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó ń fi ìdí irúkú tó pa Àdùkẹ́ Gold mọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn tó wà pẹ̀lú ẹ̀ lásìkò tó jáde láyé, ìní wọ́n jẹ́ kó di mọ̀ pé àìsàn kan ó ti ń bá Àdùkẹ́ Gold fínra tipẹ́ tó sì jẹ́ pé wọ́n ní àìsàn náà ó ti ń tọ́jú ẹ̀ mọ́ rẹ̀ láì jẹ́ kí ẹnikẹ́ni mọ̀. Àìsàn náà tí a forúkọ bò láṣìírí nítorí pé ó jẹ́ nǹkan àṣírí tí wọ́n ní obìnrin náà kò fẹ́ kí ẹnikẹ́ni gan fún rẹ̀ mọ̀ nígbà tó wà láyé. Ó ní wọ́n ló ṣe Àdùkẹ́ Gold kó tó di pé nǹkan náà ó wá dà á láàmú gidigidi ní ọ̀sán sí ìrọ̀lẹ́ ọjọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọjọ́ 12 oṣù kẹjọ tá a wà yìí. Ilé ìwòsàn University College Hospital ìyún UCH tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìní a gbọ́ pé wọ́n gbé Àdùkẹ́ Gold lọ. Kódà àforúkọbọ àwọn gbajúmọ̀ pásítọ̀ méjì kan lórí ní àṣírí. Wọ́n ní àwọn fúnra wọ́n fi owó tabúálẹ̀ fún ìtọ́jú Àdùkẹ́ Gold nílé ìwòsàn UCH pé kán máa bá ìtọ́jú lọ ohunkóhun tán bá nílò lórí ọ̀rọ̀ owó àwọn yóò gbé, ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbìyànjú wọn àti owó tó gbélẹ̀ kó padà ṣàǹfààní nígbà tí Àdùkẹ́ Gold tó padà jáde láyé ní ilé ìwòsàn UCH. Bó tilẹ̀ jẹ́ pé a lè fìdí iye ọmọ ọdún tó jẹ́ múlẹ̀ pàtó, ṣùgbọ́n Àdùkẹ́ Gold ṣẹ̀ṣẹ̀ lé ní 30 ọdún ni o, tí ó sì ti pé ọmọ 40 ọdún. Ọmọ ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni Àdùkẹ́ Gold. Bẹ́ẹ̀ ló ka ìwé, kódà ó ka ìwé jáde ní ilé ìwé gíga ti ìpínlẹ̀ Èkó, èyí tó jẹ́ pé gbajúmọ̀ olóṣèlú ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ni tó ń ṣojú agbègbè Èkìtì Central nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá. Sẹ́nitọ̀ Ọ̀pẹ́yẹmí Bámidélé ìní ó fún ilé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yún scholarship láti lọ ka ìwé. Bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi orin ìní Àdùkẹ́ Gold ló ti kọ nígbà ayé ẹ̀, ṣùgbọ́n orin ẹ̀ tó milẹ̀ títí jù táwọn ẹ̀ sì fi mọ̀ ní ètò kan tó pè ní Nítorí Ògo. Látìgbà tí Àdùkẹ́ Gold tó jẹ́ pé àwọn gbajúmọ̀ olórin bíi Àjíǹrere Bọ́lá Àrẹ, Àjíǹrere Tẹ̀lémi, Àjíǹrere Tópẹ́ Àlàbí, àwọn ni wọ́n jẹ́ àwòkọ́ṣe ẹ̀ látìgbà tí ó ti jáde láyé. Tí ìròyìn ikú ẹ̀ tó ti gba orí ẹ̀rọ ayélujára, ìní àwọn èèyàn ni wọ́n ti ń ṣe ìdárò ẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ olórin, ọ̀pọ̀ àwọn pásítọ̀, ọ̀pọ̀ àwọn ṣọ́ọ̀ṣì tó ti lọ kọrin ìní wọ́n ń ṣe ìdárò ẹ̀ tó sì ń kọ́ ha. Ṣùgbọ́n o, àṣírí ikú tó pa Àdùkẹ́ Gold ó ní àìsàn tá a forúkọ bò láṣìírí tó ti wà ní ara ẹ̀ tó sì jẹ́ pé òun ló gbẹ̀mí ẹ̀ lọ sí ilé ìwòsàn UCH tó wà ní ìlú Ìbàdàn.